oríṣiríṣi awuyewuye ní ń ṣẹlẹ̀ lórí ikú MOHBAD ṣùgbọ́n ó rúni lójú ọkàn bá jẹ́ pé ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tiro gàtégàté torí ìgbà tí olóògbé MOHBAD wà láyé a ti gbọ́ fọ́nrán ibi tó ti ń bá ìyàwó rẹ̀ ní ìtàkùrọ̀sọ pé tó ń bá lè kú òun náà ò ní rí ilé ayé gbé o. tó bá pa mí tí bá kú lé ní wàhálà ìtàlá ò ní dé gbogbo láfẹ́ náà mọ̀ mo fi ẹ́ sọ̀rọ̀ náà mo mọ̀ pé tó bá pa mí ò lè pa gbogbo fámìlì mi má wọrí ìyá ẹ máa jẹ́ ìyá ẹ ó máa jẹ́ we share the same iCloud with me and you abi báwo ni WhatsApp mi ṣe lọ where is my line where is everything you want to fẹ́ fi ìyẹn ló fẹ́ post after abi tó bá ti kú tán abi tẹ́ bá ti pa mí tán ló máa post conversation bẹ́ẹ̀ ló fẹ́ post abi wo má wọrí náà má wọrí ó fẹ́ ṣàpá mi abi ìwọ tí bá kú lé ní gbogbo ayé pátápátá ìwọ ṣàlùpá mi. kí ló fà tí MOHBAD fi ń sọ irú ọ̀rọ̀ yìí sí ìyàwó rẹ̀ àwọn àgbàlagbà ní ọ̀rọ̀ lọ bá mo kó mo rò wá ìṣẹ̀lẹ̀ kan ní ó ṣẹlẹ̀ tí MOHBAD fi ń sọ ọ̀rọ̀ ẹ̀ jáde sí ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tí MOHBAD kú tán ọ̀rọ̀ ọmọ tó wà láàrin òun àti ìyàwó rẹ̀ làwọn èèyàn tó ń sọ pé àwọn rò pé ọmọ MOHBAD ni àyàfi kí wọ́n lọ ṣe DNA test àwọn tó jẹ́ olólùfẹ́ ìyàwó MOHBAD àwọn náà pẹ̀ tí wọ́n fi fèsì wọ́n ní ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kó ṣọ̀fọ̀ ọkọ rẹ̀ ábà ṣé bí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn fi ń wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn àgbà ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn là fi wò ó abala kan nù abala míì tó ní ti Naira Marley àti Sam Larry ó tilẹ̀ jẹ́ pé Naira Marley ti sọ̀rọ̀ pé òun ọ̀mọ́wọ́ òun ọ̀mẹsẹ̀ lórí ikú tó pa Ọládìméjì ìlérí olúwa ìmọ́lẹ̀ táwọn èèyàn mọ̀ sí MOHBAD ṣé ẹ gbàgbé pé kí MOHBAD tó dolóògbé ó ti ń sọ fitanfitan pé àwọn kan fẹ́ gbẹ̀mí òun tó tún dákọ̀ Naira Marley àtàwọn kan pé wọ́n fẹ́ gbẹ̀mí òun. Because of this issue now they are trying to kill me everybody in the whole world please help me if I die oh Naira Marley am even Naira Marley kill me abeg if I die like this. pé tó ń bá ilé kú ẹni báyìí ni kẹ́ ẹ lọ mú kódà atúnlọ́gbẹ́ lára MOHBAD níbi táwọn kan ti sá àwọn kan jẹ́ ń fẹ̀sùn kan bàbá rẹ̀ pé ó sì lè gbà láàyè kí wọ́n sáré sin báwọn àwọn kan tó ń sọ bí àhesọ ọ̀rọ̀ pé ọmọ àwọn ò tí kò tí wọ́n fi sìn bẹ́ẹ̀ làwọn míín sì ń sọ pẹ̀lú ìdánilójú pé wọ́n pa MOHBAD ni ìbéèrè wa ni.